Alárùn ọpọlọ ni mí, kódà àárò ni mo ti ń gba ìtọ́jú. Portable sọ̀rọ̀ lẹ́yìn tí ọlọ́pàá kéde pé àwọn ń wá a. Èyí ni bí Portable ṣe fi tiẹ̀ kó bá mi o. Ìyàwó Portable ọmọ Ọlálọmí sọ̀rọ̀ tàánú-tàánú. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Akọrin tàkasúfèé Habib Òkìkíọlá Badmus ọmọ Ọlálọmí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Portable ti sọ̀rọ̀ sókè lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kéde wípé àwọn ń wá a. Portable tó sọ̀rọ̀ nínú fọ́nrán kan tó gbé jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ sọ pé alárùn ọpọlọ ni òun. Ó sọ nínú fídíò náà wípé òun sì ń gba ìtọ́jú nílé ìwòsàn ìjọba àpapọ̀ tí wọ́n ti ń tọ́jú àwọn alárùn ọpọlọ ní Aro nílùú Abẹ́òkúta. Portable ní kí wọ́n fi òun sílẹ̀ torí alárùn ọpọlọ lòun àti pé ọmọ ìjọba lòun jẹ́ gẹ́gẹ́ bí alárùn ọpọlọ. Olórin tàkasúfèé náà ké pe àwọn ọmọ Nàìjíríà wípé kí wọ́n ran òun lọ́wọ́ lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kéde pé àwọn ń wá a. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ń wá Portable torí òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó ń rí sí ààtò ìlú nígbà tí wọ́n fẹ́ ti ilé ọtí rẹ̀ pa lágbègbè Òkè Ọ̀sà ti gbó ìlú Ọ̀tà. Iléeṣẹ́ ọlọ́pàá tún sọ pé Portable àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ lo nǹkan ìjà olóró láti kọlu àwọn òṣìṣẹ́ ìjọba náà. Lẹ́yìn náà làwọn ọlọ́pàá mú àwọn ọmọlẹ́yìn rẹ̀ mẹ́sàn-án náà tí wọ́n sì ti fojú ba ilé ẹjọ́. Àmọ́ Portable fúnra ara rẹ̀ na pápá bora láti ìgbà náà. Ṣùgbọ́n Portable sọ nínú fídíò tó ṣe lọ́jọ́ Ìṣẹ́gun pé alárùn ọpọlọ lòun, kódà òun máa ń lo oògùn táwọn alárùn ọpọlọ máa ń lò. Ó ní ẹ lè lọ bèrè nípa mi nílé ìwòsàn àwọn alárùn ọpọlọ tó wà ní Aro, kódà mo ní káàdì ilé ìwòsàn náà gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ń gba ìtọ́jú níbẹ̀. Ó ní ọmọ ìlú Abẹ́òkúta ni mí, mi kì í ṣe olè, mo máa ń ṣe ìrànlọ́wọ́ fáwọn ènìyàn tó wà láyìíká mi. Iṣẹ́ orin kíkọ ni mò ń ṣe, mi ò pààyàn, mi ò sì dá wàhálà sílẹ̀ láwùjọ. Ẹ̀yin olólùfẹ́ mi, mi ò fojú di ìjọba o, mo bẹ̀rù ìjọba ló jẹ́ kí n sá, nítorí lẹ́yìn Ọlọ́run ìjọba ló tún kàn. Portable rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olólùfẹ́ rẹ̀ láti ràn án lọ́wọ́ torí nínú ìnira lòun wà báyìí àti pé láti ìgbà tí wọ́n ti bí òun lòun ti wà nínú ìnira. Tí ẹ ò bá gbàgbé, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kéde gbajúmọ̀ olórin tàkasúfèé ní Habib Òkìkíọlá tí ọ̀pọ̀ mọ̀ sí Portable gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá. Àtẹ̀jáde kan tí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá fi ojú òpó X iléeṣẹ́ ọlọ́pàá Ògùn sọ pé ohun tí àwọn ń wá Portable fún kò ṣẹ̀yìn ìkọlù tó ṣe sí àwọn òṣìṣẹ́ ọba kan lásìkò tí wọ́n ń ṣe iṣẹ́ òòjọ́ wọn. Odùtọ́lá nínú àtẹ̀jáde náà ṣàlàyé pé ní ọjọ́ 5 oṣù kejì ọdún tá a wà yìí ni ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí àwọn òṣìṣẹ́ àjọ tí ó ń rí sí ilé kíkọ́ àti ààtò ìlú ní ìpínlẹ̀ Ògùn. Ó sọ pé àwọn òṣìṣẹ́ náà TPL Ọ̀nàbànjọ Abídèmí, TPL Raymond Lateef, TPL Ridwan Oyèrò Akínlèsì ló ṣiṣẹ́ ní agbègbè Òkè Ọ̀sà ti igbó ìlú Ọ̀tà. Lásìkò náà àwọn òṣìṣẹ́ náà rí bàbá àgbàlagbà kan, ẹni tí wọ́n padà mọ̀ pé bàbá Portable ni, ní ilé ọtí kan Òdògùbà, ilé ọtí tí wọ́n ní Portable ló ní. Nígbà tí àwọn ènìyàn náà júwe ara wọn fún bàbá Portable tí wọ́n sì béèrè ìwé àṣẹ tí wọ́n fi kọ́ ilé ọtí náà, bàbá Portable sọ fún wọn pé ọmọ òun tó níbẹ̀ kò sí nílé. Àmọ́ kò pẹ́ púpọ̀ ni Portable yọjú pẹ̀lú àwọn èèyàn mẹ́sàn-án mìíràn lẹ́yìn pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn tí wọ́n sì ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ náà. Àwọn òṣìṣẹ́ náà ń farapa yánnayànna ṣùgbọ́n tí wọ́n mórí bọ́ tí wọ́n sì sá àsálà fún ẹ̀mí wọn. Odùtọ́lá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé èyí ló mú àwọn ènìyàn lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá tó wà ní Ọ̀tà tí ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn sì ti dá sí ọ̀rọ̀ náà báyìí. Àwọn ọlọ́pàá rí àwọn èèyàn Portable mẹ́sàn-án mú tí Portable sì na pápá bora láti ìgbà náà. Agbẹnusọ ọlọ́pàá sọ pé ọ̀pọ̀ ìwé ìpè ni àwọn ti fi ránṣẹ́ sí Portable láti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwé Ẹran Abẹ́òkúta, àmọ́ tí ó kọ̀ láti yọjú tí kò sì rán agbẹjọ́rò rẹ̀ sí àwọn.
ó ní èyí ni ìdí tí iléeṣẹ́ ọlọ́pàá fi gba ilé ẹjọ́ lọ láti gba àṣẹ láti kéde Portable bí ẹni tí wọ́n ń wá. Iléeṣẹ́ ọlọ́pàá wá pàrọwà sáwọn èèyàn láti ran àwọn lọ́wọ́ láti ṣe àwárí akọrin náà. Wọ́n ní ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ nípa bí àwọn ṣe lè mú Portable kó fi tó àgọ́ ọlọ́pàá tó bá wà ní agbègbè wọn létí. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí iléeṣẹ́ ọlọ́pàá wọ́ àwọn èèyàn Portable 9 lọ sí ilé ìgbẹ́jọ́ májísírèètì tó wà ní ìlú Abẹ́òkúta fún ẹ̀sùn kan náà. Ohun tí Yorùbá máa ń sọ pé yóò bá ọ kò ní báwọ nìkan mọ lọ̀rọ̀ yìí dà fún ọ̀kan nínú àwọn obìnrin tó bímọ fún Portable tó jẹ́ òṣèré orí ìtàgé ìyẹn Àṣàbí Simple. Àfọwọ́fà Portable ti kó bá obìnrin tó jẹ́ òṣèré yìí. Oko eré fíìmù rẹ̀ kan ló wà tó ń ya iṣẹ́ fíìmù lọ́wọ́ jẹ́jẹ́, ṣùgbọ́n láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ wàhálà tọkọ rẹ̀ dá sílẹ̀ yìí ti ṣẹlẹ̀ ló ti kúrò lóko eré rẹ̀ tó padà wá jókòó sílé. Nítorí tí Portable bá gbọ́ pẹ́rẹ́ wípé lásìkò tí òun wà nínú ìṣòro tó fọwọ́ ara rẹ̀ fà yìí lọmọbìnrin náà wà lóko eré tí ó ń ya fíìmù kan, wàhálà tó máa bá a fà kò ní kéré rárá. Yàtọ̀ sí eléyìí, àwọn iléeṣẹ́ kan ti fi ọmọbìnrin náà ṣe aṣojú wọn. Àwọn iléeṣẹ́ bíi 2 ló yẹ kó máa polówó ọjà wọn lórí ayélujára gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin wọn. Ṣùgbọ́n ìyá ọmọ Portable yìí kò lè ṣe bẹ́ẹ̀ nítorí ẹnu ayé àti ohun tí ọkọ rẹ̀ yóò sọ. Níṣe ni ọmọbìnrin yìí gbé àwòrán ara rẹ̀ kan jáde tí ó sì hàn gbangba pé ó ti sunkún dáadáa nítorí níṣe ni ojú rẹ̀ wú tó sì hàn pé inú rẹ̀ kò dùn rárá. Ó kọ sí abẹ́ rẹ̀ pé àdúrà tí àwọn èèyàn máa ń gbà pé ẹni tí aburú máa kàn tó máa kàn wá kí Ọlọ́run má jẹ́ kí a rí i ṣẹ̀ṣẹ̀ wá yé mi dáadáa ni o. Àtèyí tí wọ́n tún máa ń sọ pé kí Ọlọ́run má jẹ́ kí nǹkan tí a kò rò kó ba èyí tí à ń rò jẹ́. Àwọn iṣẹ́ tuntun 2 ni mo ṣẹ̀ṣẹ̀ gbà lọ́sẹ̀ tó kọjá yìí, ṣùgbọ́n mi ò lè gbé wọn sórí ayélujára. Ṣùgbọ́n o, gbogbo rẹ̀ yé Ọlọ́run. Tí ẹ̀mí bá wà, ìrètí sì ń bẹ. Mo gbàgbọ́ pé ohun gbogbo tó ṣẹlẹ̀ yìí ló ní ìdí pàtàkì tó fi ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀kan nínú àwọn olólùfẹ́ ọmọbìnrin yìí kọ síbẹ̀ pé ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ gidigidi pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ti mú ìdádúró bá ayé rẹ̀ nítorí o ti dá fíìmù rẹ tó ń ṣe dúró. Kì í ṣe pé torí pé o fẹ́ ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ̀rù Portable ló ń bà ọ́. Ṣùgbọ́n ìyá ọmọ Portable yìí ti dá ẹni náà lóhùn o. Ó ní kì í ṣe pé ẹ̀rù ń bà òun o. Ó ní ṣùgbọ́n kò sí ìdí láti máa gbé nǹkan kan sórí ayélujára kí èèyàn sì máa jó nígbà tí wọ́n ti ti àwọn kan mọ́lé nítorí ti àwọn. Portable ti fi gànràngànràn àti ìwà burúkú rẹ̀ kó bá ọmọbìnrin tó jẹ́ òṣèré yìí. Ọ̀rọ̀ náà sì ti tabára lé, ó ti tabára oko báyìí. Níṣe ni Àṣàbí Simple gbé omi inú ọ̀rá tí wọ́n máa ń pè ní pure water tó ti dì sí orí rẹ̀. Ó jọ pé orí ń fọ́. Ó sì hàn nínú àwòrán tó gbé jáde náà pé gbogbo ayé ti sùn, inú rẹ̀ kò sì dùn rárá.